àṣàbí ẹ̀yin ọgbọ́n tó ṣe fún ìyàwó olóyè ọ̀tún tọrọ lọ́rùn àṣàǹtẹ àmọ́ ìwọ balógun ṣé a máa fi ní joyè àwòdì ọmọ lè dádì ẹgbẹ́ ni èyí ọjẹ́ balógun ogun ká tiẹ̀ pé tó ṣẹlẹ̀ sọ́tún ká pẹ́ wọ́n lọ ṣẹlẹ̀ sí sọ́ọ̀mù àwòrán ni. kábíyèsí. bẹ́ẹ̀ ni mo sọ òòrè o àwọn tá a pè á sàtọ̀ gbogbo bá dé ọ̀ náà ní ẹ̀yọ̀ lẹ́yìn ní ẹ̀yọ̀ ojú yìí. ẹ wo ẹ wọ́n náà bẹ́ẹ̀ ṣe wá ọmọ nǹkan mo fẹ́ rí báyìí tó bá jẹ́ pé lóòótọ́ oyè tí ẹ jẹ́ ńlẹ̀ bàbá rẹ lọ́ba jẹ́ mo fẹ́ kọ́ bá mú lóye. kábíyèsí kábíyèsí o wọ́n kàn ṣe pé òjò tí ó fara àsokò ṣẹ̀sí oko ṣùṣà ní tí mú wọn ìbọn àṣìborí sì ní kò ṣeé gbé lanú òjò jà àlejò yẹn ara wa ẹ sì rí kọ̀lọ̀kọ̀lọ̀ tí ọ̀pá adìẹ lóru kò ní jó lélẹ̀ ọmọ òun ò pé òun ò fi àṣẹ sí ṣùgbọ́n èmi mọ̀ yìí pé lédùn ọba ni mú alálẹ̀ ẹlẹ̀ yóò sì bá ni mú ìsọtí ọ̀tẹ́ni ni ọgbà pàdé mọ́ bàbá àwa náà ń gbìyànjú àwọn ẹ̀ṣọ́ ń bẹ́ ń bòde. kábíyèsí ó ṣe rí gan-an ni balógun sọ ẹ wo adìẹ wa mọ̀ ńláàgùn ìyẹn ni òjì á mọ̀. adìẹ wo ní ńláàgùn ti yẹ òjì ẹ mọ. ẹ jẹ́ gbọ́dọ̀ bí olóòdẹ kí láǹfààní pé ojú olórí ọdẹ àti wèrè tí ẹ ká sọ kọra ẹ àwọn ìjẹkújẹ ìpèsù oúnjẹ èèyàn mẹ́wàá wọn lè jẹ tán awáyé má jẹ nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ àwọn onífúnkan gbọ̀rọ̀ bíi tẹ́jọ́ bọ́ bá jẹ́ pé owó òlu ni wọ́n bá gbé dé ẹni àrántí owó ọ̀tá àtowó ẹ̀tù bó tiẹ̀ jẹ́ pé owó ọ̀hún sòkú àná ni àwa òwò bẹ̀. ìǹtọ́ ẹ wá wúlò fún wa dé ẹ wá dàdí tì ẹ dàdí tì ẹ wo àṣẹ ni wọ́n pa ìlọ́ba ká lójó bí ẹ bá lọ́ba tó bá lójó ṣàgbó ní paluwẹ̀ láàrin òní sí ọjọ́ méje ọbẹ̀ rí ọmọ tí wọ́n pè ní àṣàbí ló kú tàbí ló yẹ bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ kí ọrùn yẹ bí. kábíyèsí o ẹlẹ́ o. èso tí ọmọ tẹ́lẹ̀ ọmọ gbà ń pàdé mọ́. ẹ jẹ́ mọ̀ sí ra àkàndógún ọmọ bó ṣe rìn. ọ̀rọ̀ ti dọ̀rẹ́ nù. ọ̀dọ̀ mọ́ wa ẹ̀yin náà bọ́ ta. ẹni kan ló ẹ bọ́ wọ́n ṣe ẹ̀yin náà bọ́ ta. ẹ bọ́ ta. ọ̀dọ́ kan yẹ lọ́dọ̀ ìwọ wọn dé. òkú lè jọ ilé ìgbẹ́gbẹ́ abọ́wọ́ òsì bí ọwọ́ ọ̀tún ọ̀lẹ́ ìlọ́ba àkọ́kọ́ tó kọ́ gbé ńlẹ̀ yìí. adéwálé lọ́ba tó tẹ̀. ìran aríbi sálàdì sá nìran mi. gbogbo wọn ní wá tí wọ́n sì lù bá tí wọ́n fi yàn lọ́lẹ̀ káwọn orí wọn lọ ní máa jẹ nímọ̀ rẹ̀. wá ló dé àṣàbí èmi Digboluja jìkan náà bó kiri wá rọ̀lẹ́ kí jákòtò ti gba ògùn lọ́yà. èmi ò gbólógbó ológun òfin abojú eré yírí àjẹbù ìyàmọ́ kò fúnlú ẹ̀bọra sí sẹ́mọ́ lágàdá gbogbo wọn. ọlọ́pàá gún tí ọ̀dà yógún mọ́. èèyàn wo ló pàkàlà mọ̀ kó káyé ọ̀rọ̀ kalẹ̀. ọmọ sí i. ebi fọ̀rọ̀ bá rí báyìí nígbà yí àbàbà wa gan ni lọ́gbọ́n tí ó dá sí ọ̀sán ti já ọ̀rọ̀ dọ̀pọ̀ àtàjá ọ̀rọ̀ dìdá lọ. wọ́n bá ti parí báyìí inú ọgbọ́n mi dá sí àwọn kàdésì ìfà ọmọ ìfẹ́ ṣe àbíyèsí tọ́rọ̀ bá lọ́dẹ àdé àárọ̀ mọ́lẹ̀ láàbílẹ̀ rẹ̀ àbí. kábíyèsí ayé àgbà lọ lẹ́kọ̀ọ́ ẹni tó bá rú lójú àbílẹ̀ yé rẹ̀ ni kábíyèsí. ọkọ̀ ọba jẹ́wọ́ láì kú kábíyèsí.
ẹlẹ́rìí ìpín atójú ẹ tí ò tún ọ ṣe ìwọ láwo ọ̀wọ́n láwo èmi lọ gbèrè iwájú ọpọ́n ifọ̀ gbọ́ ẹ̀yìn ọpọ́n ifọ̀ gbọ́ olùmúlọ̀tún ọlọ́kọ̀rọ̀ lọ́sì ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọpọ́ yẹrí tọ̀wọ́ aráyín pè lágbóka àárín táyì fọ̀hún má fi lè pé bí o má fi ibi péré má fòlòrò fọ̀hún bó bá ṣe wí ni o wí o bàbá fọmọ lójú àríyàn o ìta bá fẹ́ bàbá yìí wò. ọ̀wọ́n rí sógbè ogbè náà ṣọ̀wọ́n rí kábíyèsí ẹ wò mí n tá a sì ní wípé bí ọ̀wọ́n bàbá mi ṣe fi hàn mí ọ̀wọ́n nílẹ̀ ṣe wí àrùbọ méje ọ̀tọ̀ọ̀tọ̀ omidan méje sì yóò gbẹ́bọ. ẹbọ méje nítorí òjò yé mi ní ìsinmi wípé ẹbọ méje àwọn omidan méje ní ògbó tutù ọ̀gbẹ́ kábíyèsí. ṣé bàbá tí a ṣe gbogbo ìwé gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yọ lọ. kábíyèsí bí fàṣẹrí nínú tá a bá ti ṣe ẹgbẹ́ ìgbé ìgbòrígbè. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. kábíyèsí gbogbo tí ó bá wá ná mi nínú ẹbọ nínú ìlú ṣe ká ìlú ṣe. kábíyèsí omi gbọ́dọ̀ wà ń pẹ́ lẹ́nu ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké ẹ̀jẹ̀ ń táwọn rà kábíyèsí ó kábíyèsí ó. àwa sọ sí júbà o àjùbà làkè àjùbà lóko àjùbà lọ́la oṣù délé ọ̀gbọ́n ọ̀lọ́mọ ó gbòòrò ìbá mi lónìí o àkọ́dá ayé mo máa ṣe bá o ìbá mi lónìí o ẹ̀yin tó láyé mo máa ń ṣe bá o bẹ́ẹ̀ gúngún bá wá sọ a sì júbà o àjùbà lákè àjùbà lóko àjùbà lọ́la mo fi délé ọ̀pọ̀ àrùn ọ̀lọ́mọ ó gbòòrè o àjùbà lákè àjùbà lóko àjùbà lọ́la tó fi délé ọwọ́ àrùn ọ̀lọ́mọ ó gbòòrè o. akọ́dá ayé mojúbà aṣẹ̀dá ayé mojúbà ọ̀sán pẹ́ gọ́nígọ́ní làwọn ẹ̀ mọ́ òkùnkùn bírímù láwọn ẹ̀fẹ̀ ló ní fọ́ fún bàbá mi Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń kíkọ̀ lọ́rùn bọ̀ wá sílé ayé èyí nítorí ìlú wa ni o ẹ jẹ́ kẹ́bọ̀ sí kẹ́bọ̀ yìí dá o. ìyá ìgbẹ́ gbẹ́bọ̀ ọwọ́ rẹ lẹ̀ ẹ máa délẹ̀ ẹ máa délẹ̀ ẹ máa délẹ̀ ṣe dáadáa óyá ẹ máa gbélẹ̀ ọmọkúbi ìyá gbé tọwọ́ wọn sílẹ̀ láyé o ẹ jẹ́ kẹ́bọ̀ yìí fi kẹ́bọ̀ yìí gbà o nítorí pé kí ni ọ̀sán kan gọ́rígọ́rí làwọn ẹ̀ mọ́ òkùnkùn bírímù láwọn ẹ̀fẹ̀ ló dín bá fún bàbá mi Ọ̀rúnmìlà nígbà tí bàbá ti kọ̀ lọ́rùn bọ̀ sílé ayé wọ́n ní wọn Ọ̀rúnmìlà wọ́n ní tó bá délé ayé wọ́n ní kí ló ṣe Ọ̀rúnmìlà tó bá délé ayé òun ó ṣe funfun méje yàyà mẹ́fà ayé mọ kìtìkìtì lórúkọ tá a payẹ́ o òjì kìtìkìtì lórúkọ tá a pèsè ọ̀dàrà àfòfẹ̀rẹ̀ mọ́mọ́láyà lọ́gọ̀jọ́ lórúkọ tá a pẹ́ òun ìyá mẹ́lẹ́yẹ wọ́n ní kó máa kálẹ̀ jí o wọ́n kọ̀ wọ́n kálẹ̀ jí o wọ́n ní kó máa pàrọ̀ dẹ̀dẹ̀ lórí di ejí o wọ́n kọ̀ wọ́n pàrọ̀ dẹ̀dẹ̀ lórí di ejí o ọjọ́ náà làjẹ́ fò tó fa padà ọjọ́ náà làjẹ́ fò tó fẹsẹ̀ dá o nítorí àṣàbí orò láti wá gbẹ́bọ̀ yìí o kó lè fìlú wa lọ́rùn sílẹ̀ bó ṣe ń pa kúkúrú ló pa gígùn ó pa ọkùnrin ó pa obìnrin o ẹ dákun ẹ̀yin onílẹ̀ ẹ gbẹ́bọ̀ yìí lọ́wọ́ wa o nítorí pé kí ni ajá dúdú ni wá àti ni wá àgbò dúdú ni wá àdìdì òòṣà òfúwá ni wá láwùjọ sábà pàgbà òfin fún òòṣà ọ̀tọ̀ ní kájà tó máa yọ ti fún wa sí o ẹ dákun ẹjẹ kẹbọ yìí sí o kẹbọ yìí dá o ẹ ṣeun ẹ̀yin ọmọ ẹ jẹ́ ká máa lọ. àrùbọ̀ ẹ bá dànù o ajá ń kóró dùgbẹ́dùgbẹ́ àbírúbọ̀ ẹ bá dànù o ajá ń kóró dùgbẹ́dùgbẹ́ àbírúbọ̀ ẹ bá dànù
wọ nínú ààfin. Ajá tí ọ̀pá lè yẹ lórí ọ̀sẹ̀ jẹ. Ológì ní tí ó dẹ̀sà kà tójú àti mú rẹ̀ yán pọ̀ mi. Olórí ibú ológun yẹn fún ọ tó ní tọ́bẹ̀ òṣòro. Ọba Adégoróyè, mo dé bọ́ lónìí. Wòkè, wọ́wọ́lẹ̀, ò ní lọ́lọ́yìn mọ́. Yọ bá pẹ́ lápẹ̀kú ẹ, bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ó ṣe ní adìẹ dẹ̀tùnú. Bá parọ́ bá dẹ́rú ẹ̀wò lóko ọdí ọlọ́ta. Lónìí tó wáyé ọdọ̀bẹ̀lẹ̀. Gbẹ́dẹ́ sáwọn, ó tún mi àbá, ó dífá fún ọlọ́lẹ̀dẹ̀ àbá, ó sì mi àṣẹ, ó dífá fún ọlọ́lẹ̀dẹ̀ àṣẹ, àtòtún, àtòsí, ó dífá fún ọlọ́dẹ̀ mọ̀tún wọ́lẹ́wọ́lẹ́. Bọ́bẹ̀ àtàrẹ ká mọ ọjọ́ ọmọlúgbé. Bó ti dò sàdúdú tí tá a máa níbi ìlọ́sẹ̀jọ́. Njọ́ mẹ́kẹ́ bá fojú kan dígí dọ́nà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé. Ó ti fojú kan dígí lónìí. Njọ́ lónìí náà lọ pẹ́lẹ́dà rẹ̀ pàdé. Èmi ni mo sọ bẹ́ẹ̀, ó dèrò wàrún lónìí. Kábíyèsí ọba Adégoróyè kábíyèsí o. Àwọn bò lè fi. Ètùtù ti gbà. Ẹ̀jẹ̀ ọmọ yìí, ẹ̀jẹ̀ olórí burúkú ọmọ ẹ̀mọ́ fẹ́ ká kó. Ó láì fọlẹ̀ yìí mọ́. Àmọ́ kábíyèsí ẹ wò mí olóore yín lọmọ yìí ẹ dákun. Èyí tí mo ṣàlàyé pẹ̀lú tí mo sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí àmọ́ pàtàkì lèmi fún olóore yín lárábìnrin yẹn dákun kábíyèsí. Olúwo, Mò ń yáyé. bọ́ ọbẹ̀ mi wọn ò ní gbà, bọ́ ọwí wọn ò ní gbà. Èmi ló dé. Ọba Adégoróyè yóò forí àpẹẹrẹ bàbá rẹ̀. Bẹ́ẹ̀ni wo mi etí inú lẹ́jọ́ lò, mo ti tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ mo gbóhùn lẹ́nu rẹ̀. Kábíyèsí o ọba tó kó bí àrò. Mbọ̀ tó bá lò wọ́n sọ yóò sọ gbogbo tó wọ́n láì dárí. Ẹ ó dáná kábíyèsí o. Wọ Kábíyèsí o. Bẹ́ẹ̀ bá gbẹ̀mí wọn ò ní gbọ́, bẹ́ẹ̀ gbẹ̀mí wọn ò ní gbà. Àfi kọ́ba Adégoróyè kó mú ìyá mi àti bàbá mi wá fún mi. Bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ni. Bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó dáná ó dáná. Kábíyèsí o. Kábíyèsí o. Ọ̀ṣọ́jà ọ̀run dọ̀pá. Ọba Adégoróyè ti wàjà o. Ọba Adégoróyè kó kún fà. Ẹ̀yin ìlú wọ̀nyẹ. Ṣògùn mi ò ṣàdédé dáná súnlẹ̀. Àrá mi ò ṣàdédé tẹnu ọdún bọ́lẹ̀. àjọba ni mo ránṣẹ́ sí fún mo fẹ́ kẹ́ ẹ foyè ọba ńlẹ̀ fún mi pátápátá nítorí mo mọ̀ pé ẹ fẹ́ wàhálà ẹ kílẹ̀ fún mi o. padà ìwọ ọmọ gbọ́dọ̀ ẹ̀dá mi kò sí bí ọmọdé bá sílẹ̀ wọ́ dídí oko tó oko ní ọ̀bà kòkòté ìwọ. Adékànbí ẹ̀gbọ́n mi wo lóòótọ́ lọ lówó ọdún ń lọ lọ́jọ́ orí ó sì tún mú mi ayé kù mi àmọ́ tí ẹ bá ń sọ̀rọ̀ nípa ká gbáfẹ́ Adékànbí èmi la fi ràn tí ẹ bá ń sọ̀rọ̀ nípa ká sọ̀rọ̀ kọ́rọ̀ ó dá lẹ́nu èèyàn ṣáká pẹ̀lú làákàyè ọ̀dọ̀ mi ló wà. ẹ wá wo Adékànbí ẹ̀gbọ́n mi ṣe mọ́tẹ́ mo mọ̀ gbajúmọ̀ gan mo mọ̀ gbajúmọ̀. gbẹ́dẹ́sán gbajúmọ̀ ìwúlọ gbajúmọ̀ Adégoróyè. Adékànbí ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé béèrè ló kọ yín èmi sì ní èsù ọjà bẹ́ẹ̀ nìkan ò tọ́ adìkúta sẹ́rù ẹni ò fi awúwo rin. gbẹ́dẹ́sán orí ẹ̀ burú orí ẹ̀ ó burú lọ́rùn rẹ̀. wo wá gbọ́. Adékànbí ẹ̀gbọ́n mi Adékànbí ẹ̀gbọ́n mi. Adégoróyè Adégoróyè. ẹ máa ń fèsù lọ́yàn ẹ máa ń fèsù lọ́yàn ẹ máa ń fèsù lọ́yàn ó dà ẹ máa wòran. Adégoróyè.
Digboluja. Ìyá. Ohun tí mo ṣe fún ọ. Sàbólògùn ṣe ní ọ̀sà. Torí òun ni ó gbé ọ dépò bàbá rẹ. Ìyá, ṣé n tẹ́ ń sọ fún mi ní ìsinmi pé n tẹ́ gbé fún mi ẹ yóò gbé mi dépò ọba? Mo ti dọ́ba. Ó ti dọ́ba. Sọ wá rí bó bá ti fẹ́ lò ó fi pa ojú ara rẹ. Ó wàá fi bá ọmọ ọdún 15 lò pọ̀. Ẹ wo ìyá, iṣẹ́ tẹ́ ń sọ ni pé tí n bá ti fi kíní ipò ojú ara mi tí mo sì rí ọmọ ọdún 15 bá sùn. Mo ti dé orí ipò bàbá mi. Ó ti dọ́ba. Mo ti débẹ̀. Ẹ wá wo ìyá, ẹ dákun ìbéèrè méjì kan wà tí mo ní tí mo fẹ́ bí ilé. Àkọ́kọ́ ni pé ọmọ ọdún 15 tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ sí òní kú tí n bá ti bá sùn tán. Èèlè kù ó kàn jẹ́ pé gbogbo àlùbáríkà ara rẹ̀ àti bímọ rẹ̀ òun ni ó mọ̀ ṣiṣẹ́ fún ọ. Tí bá sàtì sábẹ̀ sí ní sà ó ti tán àbí ó ti tán. Ẹ wo ìbéèrè kejì tí mo ní gbọ́. Gbogbo wa la mọ̀ pé ojú lásán ò ṣe gbọmọ lọ́wọ́ èkó ọ̀. Ẹni tí ká bá mọ̀ dúró ilẹ̀ ó mọ̀ nílá. Ìyá bí mo ṣe ṣètò fún mi tó fi jẹ́ pé ọmọkọ́mọ tí ìbá wù kò dé tí n bá ti gán ní ẹ̀sọ́ gán báyìí tí n bá ti pè pé wá kó sì di ṣíṣe dákun ẹ ṣètò ẹ̀ mọ́. Ó yé mi bí má ti ń wọlé lọ sí ọ tẹ̀lé mi ó fún ọ ní ìpín tó bá ti fi sáwọn òfin bàṣọwọ́ parí ló bá tán. Ẹ sọ ìyá èmi èso ọ̀bẹ nìkan jà. Ẹ gbà mí o àwọn àdúgbò tábẹ́ ní ọkọ̀ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ìyá mi o tábẹ́ ní ọkọ̀ ẹ gbà mí o àwọn àdúgbò tábẹ́ ní ọkọ̀ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. Adégoróyè ìwọ tó o sì mọ̀ ìgbé ní ọ̀kan ṣoṣo ọmọ tí mo bí rìn wọ́n sì gba ọjọ́ ọ̀la rẹ jẹ́ kó tó o sì ti lé ijó gbogbo ayé ní ògbọ̀. Adékànbí ẹ̀gbọ́n mi ẹ dákun iṣẹ́ èsì ni ẹ dákun ẹ parí síbi ẹ mọ́ parí níta. Ẹ wá wò tó bá pẹ́ ti tọba mú yọ̀ǹda ọba. Gbẹ́dẹ́ sẹ́wọ̀n ta ni mo sọ̀rọ̀ ọba àbí tó o ṣe ti lé ijó tí wọ́n sọ fún gbogbo ayé. Ẹ̀gbọ́n mi Adékànbí ṣé mọ̀ pé lẹ́yìn gan fúnra yín tẹ́ bá sọ fáyé báyìí. Ó yẹ ń dájú pé kò sẹ́nìkan tí ó gbọ́rú ọ̀rọ̀ yìí ní tí ó wàá wu ọmọ tí ó wu ọmọ gẹ́gẹ́ bí aya o. Ọjọ́ ọ̀la ọmọ àtòjì ọba fẹ́fẹ́ gbé. Adékànbí ẹ̀gbọ́n mi. Ẹ wò mo fẹ́ ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́. Kò bá wù mí kẹ́ ṣiṣẹ́ yìí kó mọ̀ mú fura dání. Torí pé bó ṣe léwu fún yín iná ló léwu fẹ́mi náà.